ṣáà rí wípé ó ń rẹ̀ mí láti inú. At the end of the day, mo ṣe ṣe àgbo abẹ́rẹ́ àṣe gbogbo ẹ̀ á mọ̀. Kó tó wá di pé ọ̀rọ̀ mi tẹ̀ jọ mọ́ bẹ́rẹ́ nìkan ti wá hint wípé kí ló dé tí ìwọ yín tó jẹ́ pé àgbo ibà lẹ máa ń wá kiri lójoojúmọ́. Ó rẹ̀ mí ni. Ìgbà tán dẹ̀ máa sọ wọ́n ní ahọ́n mi náà rí tán fi detect pé adó ahọ́n ló yọ mí lẹ́nu. Adó ahọ́n yẹn kẹ̀dẹ̀ rèé pé tó bá fi lè mú kí gbogbo inú dúdú láti inú tó bá fi dórí ahọ́n, ó máa ń gbẹ̀mí èèyàn. Pé ọfà leléyìí kì í ṣojú lásán. Bí mo ṣe mọ̀ nìyẹn. Bá ṣe bẹ̀rẹ̀ sí ní lò lọ́tùn lósì nìyẹn. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Mo dúpẹ́ èmi náà rí lọ́jọ́ tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ògo. Mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi. Mo ní pé kò fi mí sílẹ̀. Mo ní pé ẹlòmíì ló ṣe ni. Wọ́n ní wọ́n á ti gbàgbé ẹ̀. Èmi náà dẹ̀ rí bẹ́ẹ̀ torí tí tó mápá tí ò ṣe é gbé mọ́, tó mẹ́sẹ̀ tí ò ṣe é rìn mọ́, tó dẹ̀ jẹ́ wípé àti sọ̀rọ̀ gan-an ó nira. Tí n bá nídìí nǹkan báyìí, màá kọ sínú ìwé àbí kí n kùn síyàn létí. Ká tó lè mọ nǹkan tí mo fẹ́. Mi ò ní lè sọ̀rọ̀ jáde mọ́ débi pé màá kọrin. Àwọn nǹkan tó fà á nìyẹn. Nígbà tó dẹ̀ dé stage kan, àwọn èèyàn sọ fún mi pé kí n máa lọlé. Àwọn èèyàn gbìyànjú fún mi gan ní lágbẹ̀dẹ yẹn o. Wọ́n gbìyànjú gidi lórí àwọn baálẹ̀, lórí àwọn ọ̀rẹ́, àwọn fans mi gbogbo wọ́n dìde sí mi o. Àwọn tó lè sapá wọ́n sapá. Ó tó wá di pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan pè mí pé Pẹpẹ Yóyò, ẹ máa lọlé. Ẹ máa lọlé lọ tọ́jú ara yín nílé. Ohun tó ń ṣe yìí ò ń ṣojú lásán. Olúdélé Ògúngbadé, Àdìó Mèsáyà, Pẹpẹ Yóyò tí gbogbo èèyàn mọ̀ sí Pẹpẹ Yóyò olórin. Pẹpẹ Yóyò. Pẹpẹ Yóyò. Orúkọ Pẹpẹ Yóyò yẹn ó dàbí pé ó sound well létí gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Tí a bá bi mí, báwo ni orúkọ Pẹpẹ Yóyò tí ẹ̀ ń jẹ́? Torí a rí pé Pẹpẹ Yóyò ni àwọn èèyàn mọ̀ yín sí. Lọ́tùn lósì ní wálẹ̀ Pẹpẹ Yóyò, Pẹpẹ Yóyò. Báwo ni orúkọ Pẹpẹ Yóyò yẹn ṣe jẹyọ tó wá jẹ́ pé ẹ wá sọ di orúkọ tí àwọn èèyàn fi mọ̀ yín sí? Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Ṣé rí ọ̀rọ̀ ńlá ni. Bí Pẹpẹ Yóyò yẹn ṣe jáde, ẹ mọ̀ pé títà ríro là kọlà. Tó bá jiná tán, òun ló ń doge. Nígbà pọ́njú báyìí, nígbà tá a bá rálẹ̀ tá a dùú tá a ń sá sọ́tùn sá sósì ká lè gòkè, ìgbà yẹn ló máa ń nira. Ìgbà yẹn ni pẹ́pẹ̀ tó jẹ́ pé ó máa ń nini lára, ó máa ń tani lára, ó máa ń kàyàn lára. Ṣùgbọ́n nígbà tógo bá búyọ tán, táyé bá fẹ́ wa tán, tókìkí wa jáde, tógo wa búyọ, ìgbà yẹn la máa di Yóyò. Bó dé ẹ jẹ́ kí n rọra mú yẹn fún yín ní ṣókí. Bẹ́ẹ̀ náà ló tún bẹ Pẹpẹ Yóyò náà tó wà láàrin ọkùnrin àti obìnrin. Ọkùnrin ni pẹ́pẹ̀, obìnrin ni Yóyò. So ó ní ìtumọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n Pẹpẹ Yóyò yẹn ṣáà ni mo fi bú kiní yẹn jáde. Tí àwọn èèyàn mọ̀ yín sí Tán mọ̀ mí sí dáadáa. dáadáa. Tán mọ̀ mí sí dáadáa. Ó tó bí ọdún kèlò tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Olóòtú, ọ̀nà náà o. Torí tí n bá ní kí n mọ̀ pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ àti kékeré mi ni. Àti kékeré mi ni. Even ní school mi tí mo lọ ní Àjíà Secondary Grammar School, ibẹ̀ ni mo ti kọ́kọ́ kó group jọ. Tá a ti ń ṣeré káàkiri abà, káàkiri agbègbè. Then kó tó wá di pé mo parí school tí ìrìnàjò tó tẹ̀síwájú nínú iṣẹ́ eré náà ni. Bí mi ṣe nǹkan míì mọ́ lẹ́yìn eré yẹn. Mo wọnú tíátà díẹ̀, mo padà kí n tó wá stand on music. Nínú iṣẹ́ orin, a gbọ́ pé agbègbè Ìkòròdú lẹ ti bẹ̀rẹ̀ ní Èkó. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́. Nínú Ìkòròdú, àwọn wo ni irọ̀ yín tí ẹ jẹ́ olórin tó jẹ́ irọ̀ yín tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀, tẹ́ ẹ sì jọ ń kọrin? Bóyá nígbà tí wọ́n bá pè mí sí òde orin wọn, tí mo wá rí pé mi ò ráyè àti lọ ibi eléré, mi ò dẹ̀ fẹ́ disappoint àwọn ará bí. Lágbájá wá bá mi lọ sí ibi báyìí lọ́nà ẹ̀. Tí ò tí ì lè réjọ́ báyìí, mi ò tí ì wá bá mi lọ síbẹ̀. Irú àwọn èèyàn àwọn wo lẹ jọ ṣe àjọṣepọ̀? A pọ̀ tó jẹ́ wípé
bẹ́nìkan ò bá tiẹ̀ lérè nínú wa um débi wí pé a tún máa ń kóra wa jẹ. Ẹ jẹ́ á lọ sóde lágbájá, òun ní show, ẹ jẹ́ á lọ sóde lágbájá, òun ní show. Àmọ́ pé nígbà tí eré ń bẹ lọ́wọ́ gidi tó jẹ́ pé àtéré ọ̀sán àtéré alẹ́ là á ṣe é pọ̀, ẹnìkan ò tiẹ̀ rẹ́nìkan. Àmọ́ èyí tó bá wá di wí pé ó wọ̀ sójú kan náà débi pé eléyìí pè tó pè lọ́tùn-ún lósì pé á sì wá yára wa, òtítọ́ dẹ̀ ló dára jù. Mo ti níṣẹ́ o, ṣé n bá yín wáàyàn? Tẹ́ni bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ wí pé ká bóun wáàyàn, a máa wá àwọn tá a jọ jẹ́ sàwáwù, tá a jọ ń ṣe irú iṣẹ́ kan náà, à á gbé fún wọn, tá a jọ ń kọrin bákan náà, à á gbé fún wọn. But tó bá lóun ò fẹ́yàn, kó wá ẹlòmíì lọ síwájú torí pé kí ni? Kórúkọ má baà bàjẹ́. Ẹ ṣé gan bàbá wa. À ń gbọ́ àwọn awuyewuye kan wí pé ní àwọn àsìkò kan ẹ ẹ̀ sí ní orí stage ní àwọn àsìkò kan. Nígbà tó tún wá yá, ó tún di àwọn àsìkò míì lọ́wọ́lọ́wọ́ báyìí, a ti rí i pé ẹ ti padà sí orí stage lẹ́kùn-ún-rẹ́rẹ́. Ǹjẹ́ ẹ lè bá wa tàn mọ́lẹ̀ sí kí ni tó fà á tí a à fi rí yín lórí stage tó bá jẹ́ pé ní àwọn àsìkò yẹn, tó bá jẹ́ lásìkò àti wá ṣẹ̀ rí yín lórí stage? Ẹ bá wa ṣàlàyé ẹ̀ dáadáa. Ẹ ṣé, ẹ jẹ́ kí n mú láti ibí yìí torí ẹ sọ̀rọ̀ Ìkòròdú lẹ́ẹ̀kan, lóòótọ́ ni, àmọ́ láti Ṣómólú Bàrígà òun ni a ti ń gbilẹ̀ bọ̀ dé Yaba Tech, dé Federal Civil Service Club, dé Unilag láti tó dẹ̀ jẹ́ wí pé Ọlọ́run gbà fún wa. Kó tó wá dígbà tá a wá dé Ìkòròdú yẹn, mo rí i pé àárẹ̀ ló dé. Téèyàn bá kọ́kọ́ délùú kan tí ò tíì mọ̀yàn, tán ò tíì mọ̀yàn lólórin, èèyàn á sì fara sílẹ̀, á fojú sọ́lẹ̀. Gbogbo ìgbà yẹn gan, à ń lọ ṣe bírísópé ni, à ń lọ ru kọnkéré ni, a fi ń live ńgbà yẹn. Kó tó di pé àwọn tó wá mọ̀ mí láti Ṣómólú Bàrígà wá rí mi ní site níbi tí mo ti ń ru pọnpọ́n pé kí ló dé? Arákùnrin wà, ṣebí iṣẹ́ orin lò ń ṣe? Ṣebí Ṣómólú lò ń gbé tẹ́lẹ̀? Mo ní bẹ́ẹ̀ ni. Àwọn olórin pọ̀ lágbẹ̀dẹ Ìkòròdú ńbí, inú àgbẹ̀dẹ tó wà yìí àwọn olórin pọ̀, àwọn ibi tó ti lè máa ṣe jọ́ọ̀pù pọ̀, tó ti lè máa ṣeré pọ̀. Irú n tẹ́ ń ṣe yìí ò tọ́ sí yín. Mo gbàmọ̀ràn sí wọn lẹ́nu, èmi náà dẹ̀ ṣètò, Ọlọ́run dẹ̀ gbà fún wa. Ẹ̀ẹ̀kan náà tá a dẹ̀ bẹ̀rẹ̀ báyìí, kódà ìlú mì tìtì, èrò pọ̀. Koiki bẹ̀rẹ̀ sí ní jáde nìyẹn tí wọ́n ń gbé wa sọ́tùn sósì, táwọn hòtẹ́líàns tí wọ́n ń gbà wá lọ́tùn lósì nílùú àgbẹ̀dẹ yẹn náà, débi pé nínú gbogbo àgbẹ̀dẹ mẹ́sẹ̀sán, ṣàṣà níbi tán ṣàì ti mọ̀ wá lólórin. Àmọ́ àìsàn tó wá dé láti nǹkan bíi 2010, mo ṣáà rí wí pé ó ń rẹ̀ mí láti inú. At the end of the day, mo ṣe àgbo, abẹ́rẹ́, a ṣe gbogbo ẹ̀, a mọ̀. Kó tó wá di pé ọ̀rọ̀ mi tiẹ̀ jọ wá bẹ́rẹ̀, ẹnìkan ti wá hint wí pé kí ló dé tí ìwọ tó jẹ́ pé àgbo ibà lẹ máa ń wá kiri lójoojúmọ́? Ó rẹ̀ mí ni. Ìgbà tán dẹ̀ máa sọ, wọ́n ní ahọ́n mi náà rí tán fi detect pé adó ahọ́n ló yọ mí lẹ́nu. Adó ahọ́n yẹn kẹ̀dẹ̀ rèé pé tó bá fi lè mú kí gbogbo inú dúdú láti inú, tó bá fi dórí ahọ́n, ó máa ń gbẹ̀mí èèyàn. Pé ọfà leléyìí, kì í ṣojú lásán. Bí mo ṣe mọ̀ nìyẹn, bá ṣe bẹ̀rẹ̀ sí ní lù lọ́tùn lósì nìyẹn. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, mo dúpẹ́, èmi náà rí lọ́jọ́ tèní. Mo dúpẹ́ lọ́wọ́ Kristi, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ògo, mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi, mo ní pé kò fi mí sílẹ̀, mo ní pẹ́lòmíì ló ṣe ni, wọ́n ní wọ́n á ti gbàgbé ẹ̀. Èmi náà dẹ̀ rí bẹ́ẹ̀ torí tó mápá tí ò ṣe é gbé mọ́, tó mẹ́sẹ̀ tí ò ṣe é rìn mọ́, tó dẹ̀ jẹ́ wí pé àti sọ̀rọ̀ gan ó nira. Tí n bá need nǹkan báyìí, màá kọ́ sínú ìwé àbí kí n kùn síyàn létí ká tó lè mọ nǹkan tí mo fẹ́. Mi ò ní lè sọ̀rọ̀ jáde mọ́ débi pé màá kọrin. Àwọn nǹkan tó fà á nìyẹn. Nígbà tó dẹ̀ dé stage kan, àwọn èèyàn sọ fún mi pé kí n máa lọlé. Àwọn èèyàn gbìyànjú fún mi gan lágbẹ̀dẹ yẹn o, wọ́n gbìyànjú gidi lórí àwọn baálẹ̀, lórí àwọn ọ̀rẹ́, àwọn fans mi gbogbo, wọ́n dìde sí mi o. Àwọn tán lè sapá, wọ́n sapá. Kó tó wá di pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan pè mí pé pẹ́pẹ́yóyò, ẹ máa lọlé, ẹ máa lọlé, ẹ lọ tọ́jú ara yín ńlé. Ohun tó ń ṣe yín yìí ò ń ṣojú lásán.
tó sún mi tó mú mi wá sílé wá tọ́jú ara mi nìyẹn. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ti gba gbogbo ògo. Àwọn tí a bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gan náà máa ń jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ àwọn onísábàbí. Lóòótọ́ àti lódodo, àwọn onísábàbí ò láṣẹ kan láti lè sọ pé kára ẹ̀ yá tàbí kí ìṣòro kan tó wà pẹ̀lú èèyàn tó lọ. Bí ó ṣe pé ẹni tí Ọlọ́run bá mú rán èèyàn sí. Ọlọ́run náà tó wá sọ wípé tí ẹ̀dá kan ò bá ti lè dúpẹ́ lọ́wọ́ èèyàn tó ṣe é lóore, kò ní lè dúpẹ́ fún Ọlọ́run gan tó ga. Látara bí ẹ bá wa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gan, a lè ní kẹ́ ẹ ka orúkọ, tá bá ní kẹ́ ẹ ka orúkọ àwọn èèyàn, ẹ fẹ́ ṣẹ àwọn èèyàn. Àbí òye, ẹ ṣẹ àwọn èèyàn. À ń ṣe àwọn èèyàn mi ò lè kà wọ́n Ẹ tán. bá wa tí ọpẹ́ yẹn dá lọ́dọ̀ wọn. Ìyìn kẹ́ni tó ń ṣe mí. Ẹ wá dúpẹ́ tó, ohun tẹ́ wá fẹ́ tó tún kù bí ìbọn ti máa ń rú, ẹ jẹ́ kó tún yé wọn. Ara ti yá báyìí. Olúwa Pẹ̀lú ṣeun, ọpọlọ. Olúwa Kí ló ṣeun. tún wá kù lẹ́yìn tẹ́ tún fẹ́? Ẹ kó bá wa dúpẹ́ fún wọn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lágbẹ̀dẹ, ní gbogbo àgbẹ̀dẹ mẹ́sẹ̀sán, gbogbo àgbẹ̀dẹ Ìkòròdú, gbogbo àgbẹ̀dẹ mẹ́sàn-án la ní, gbogbo inú ibẹ̀dẹ̀ ni mo ní àwọn fáǹsì sí. Tí bá ní máa dárúkọ gẹ́gẹ́ bí olóòtú mi ṣe sọ, màá ṣẹ̀yàn, mi ò dẹ̀ fẹ́ ṣẹ̀yàn kan rárá. Gbogbo wọn náà gbìyànjú fún mi gan-an. Tí bá ní máa dárúkọ ó pọ̀. Tí n bá wọnú Òdúgbọ̀sẹ̀, tí mo wọnú Ẹ̀bùwàwà, tí mo wọnú Fáńtà, tí n bá wọnú Ajégúnlẹ̀ ní àgbẹ̀dẹ, tí mo wọnú Bobby Estate, tí mo wọnú in fact èrò pọ̀, tí n bá wọnú Sunshine, in fact báwo ni mo ṣe fẹ́ ṣe, bí mo dé Ẹlẹ́ja Àrọ̀, torí tí n bá ní kí n máa dárúkọ gbogbo so gbogbo màá ṣẹ̀yàn, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ kú àgbálẹ̀ débi wípé n tó ṣe mí yìí ó bà débi wípé mo tún tọrọ jẹ ni. Tí n bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi lè jẹ, tí n bá lọ sọ́dọ̀ àwọn èèyàn mi lè jẹ, àwọn tó accommodate mi gan-an tó jẹ́ pé nǹkan tó bá sè náà ni wọ́n á tún fún mi jẹ, tí wọ́n fún mi nílé, tí wọ́n ṣàánú mi nígbà tó dẹ̀ wá di pé gbogbo ẹ̀ wá fact mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ o. Lẹ́yìn ọpẹ́ tó ẹ tún wá fẹ́ fún olólùfẹ́ tó ń sọ. Ẹ ti padà sórí afẹ́fẹ́ báyìí. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o. Bẹ́ẹ̀ni. Kì í ṣe àṣẹ èèyàn. Bẹ́ẹ̀ni. Kì í ṣe mímọ̀ ṣe. Ọlọ́run ni mímọ̀ ṣe kọ́. Àwọn olólùfẹ́ yín. Agbára mi kọ́. Ẹ ti padà sórí afẹ́fẹ́ báyìí. Àwọn olólùfẹ́ yín. Agbára mi kọ́. Lẹ́kùnrẹ́rẹ́. Agbára Ọlọ́run ni wíwà láyé mi lónìí o. Agbára mi kọ́ o bàbá. Agbára mi kọ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, àánú ni mo tọrọ báyìí. Mo fẹ́ ìrànlọ́wọ́ lọ́tùn lósì láti lè get back fully, kí n wọ studio, kí n jáde, ká gbọ́ rẹ́kọ̀dù níta, kí n ní irinṣẹ́ tó tó irinṣẹ́ láti máa fi ṣeré yìí. Àánú náà ló jà jù nínú gbogbo ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Ìrànlọ́wọ́ ni mo ń tọrọ báyìí o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ṣíṣe, bá fẹ́ ṣe patí, ẹ rántí mi, tòkú àgbà, wedding, ìgbéyàwó, nìkáì, ní Muslim way, ní Christian way, ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà ni mo kó pọ̀. Mo ṣe ń kọ gospel ni mo ń kọ Fuji ni mo ń kọ gbogbo ẹ̀. Ẹ̀yin náà mọ̀, ẹ mọ̀ láti ilẹ̀ jùjú gospel Fuji musician ni mí. So jọ̀ọ́ ẹ bá ti ní nǹkan rí ṣe ẹ pè mí. Ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín kó gbọ́, wọ́n mọ̀ pé ó sì wà ń bẹ̀ digbídigbí. Ẹ bá fún wọn ní ánsà fún, ẹ bá wa já sí fún wọn. Ó yá. Mr. Pepper Yoyo, Àdìó mo tún ti dé. Mr. Daily Wonder, Àdìó mo tún ti dé. Mo gbọ́ pọ́n ńlá, mo gbọ́ dùdé o, ẹ wá bá mi jó. Mo gbọ́ pọ́n ńlá, mo gbọ́ dùdé o, ẹ bá mi yọ̀ o. Ìgbà ọ̀tun ti dé, ìgbà ọ̀tun ti bọ̀, ìgbà ọ̀tun ti dé, sọ́gbó ti dé. Ìgbà ọ̀tun ti dé, àdúrà mi ti gbà. Pepper Yoyo má ti gòkè àgbà o. Àyẹ́ pé first record ń dẹ́ ṣe ìgbà ọ̀tun. Ìgbà ọ̀tun ni. Kódà òun náà ni mo lò fún àgbẹ̀dẹ
àgbẹ̀dẹ Ìkòròdú fún Jimmy Benson tó wà ní House of Representatives l'Àbújá tó ń ṣojú gbogbo Ìkòròdú Federal Constituency fún ọ̀nà tuntun tí wọ́n ṣe fún wa lọ́wọ́ lágbẹ̀dẹ. So náà ni donation yẹn náà ni mo lò fún wọn. Ìbẹ̀rẹ̀ rẹ́kọ̀dù yẹn gangan nìyẹn, ìgbà ọ̀tun ti dé. Ẹ bá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sí orí afẹ́fẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ lè fi pè mí sí òun ni 070 12 31 1171. Lẹ́ẹ̀kan sí 070 12 31 1171. Olúdélé Ògúngbadé ló máa jáde níbẹ̀, Pẹpẹ Yoyo Music. Ẹ ṣe ìnáwó bàbá látàrọ. Yes, Ọ̀sẹ̀ tí a bá tún pè yín sórí ètò yìí bákan náà ẹ jẹ́ wa. lágbára Kristi, Ẹ ṣe ìgbà. lágbára Ọlọ́run.